àmọ̀ dúpẹ́ lónìí ẹjọ́ Abdulrahman ti níyànjú wọ́n ti yẹgi fún Abdulrahman wọ́n tẹ̀dé dá àwọn mẹ́rin tí àwọn márùn-ún náà jọ kó sí ọgbà ẹ̀wọ̀n wọ́n ti dá àwọn mẹ́rin lẹ̀ wọ́n ti yẹgi fún Abdulrahman nípa Hafsa tí tó pa ẹ wo nǹkan tí lọ́ọ̀yà sọ nínú fídíò yìí. Shaitanir rajim, bismillahir rahmanir rahim, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ahlillah. Ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Kwara State èyí tó fi ìlú Ìlọrin ṣe ibùjókòó bẹ́ẹ̀ ni a wà báyìí láti gbọ́ ìdájọ́ Abdulrahman Bello èyí tí ó ṣekú pa Hafsat Adefula bẹ́ẹ̀ la wà báyìí láti gbọ́ ìdájọ́ níní ẹjọ́ wá sí ìparí tí wọ́n sì dájọ́ fún Abdulrahman àti àwọn tí ó ṣẹ́kù rẹ̀. Báwo ni ìdájọ́ náà ṣe lọ? Pẹ̀lú ògo Ọlọ́run gbogbo wa ni a gbọ́ bí ẹjọ́ ṣe lọ nísìn pẹ̀lú ògo Ọlọ́run. Tá bá ti wà pẹ̀lú àwọn lọ́yà tí wọ́n dúró fún Hafsat, barrister AA Àjàsá, ìgbà tí wọ́n pronounce orúkọ barrister Àjàsá nínú court àwọn yẹn sọ pé Ajas, báwọn yẹn ṣe pariwo. Wọ́n sì wá pẹ̀lú associate professor Saddam Fọlọ́nsọ Fàgbà nílé ẹjọ́ báyìí. Gbogbo tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ ẹnu tèmi kọ́ lẹ́ẹ̀ ti gbẹnu àwọn tí ó tọ́ sí ẹnu wọn náà ni ẹ ti gbọ́. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikumus salam wa rahmatullahi ta'ala wa barakatuh. Bá a dárúkọ yín gẹ́gẹ́ bí ìṣe wa gbogbo àwọn ará ilé. Orúkọ mi ni Fọlọ́runṣọ́ Ahmad Hussein tí gbogbo ayé mọ̀ sí Dr. Saddam Fàgbà. Ẹ dákun kí ni àwọn nǹkan tó bẹ̀rẹ̀ nílé ẹjọ́ lórí pé a lo bí wákàtí méjì ó lé. Yes, wákàtí méjì àti wákàtí méjì àbọ̀. Ó fi tún lọ mẹ́ta gan báyìí. Bẹ́ẹ̀ni. Kí ló dé tí ẹjọ́ náà gùn tó bá wọn lónìí àti kí ni ilé ẹjọ́ sọ? A dúpẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bá a ṣe sọ ní the last time tá a wá sí court wípé ọjọ́ mi tá a bá pàdé báyìí judgement ni kéèsì yìí máa wà fún. Judgement òun ló wáyé lónìí. Òní ni ilé ẹjọ́ fi ìdájọ́ lélẹ̀ lórí gbogbo ẹjọ́ tá a ti ń ròbọ̀ láti bí oṣù mẹ́ta lórí kéèsì Abdulrahman Bello àtàwọn mẹ́rin tó kù. Judgement náà la lọ gbọ́ lónìí, òun ni adájọ́ ń kà láti bí wákàtí méjì àbọ̀ kí wọ́n tó fi orí rẹ̀ tì sí ibi tí wọ́n fi tì sí nísìn. Aṣáájú kí ẹ tó lọ, mo ní ìfàní láti béèrè lọ́wọ́ yín pé àwọn mẹ́rin kan bẹ tí wọ́n kó papọ̀ mọ́ Abdulrahman tí wọ́n fi ń jẹ́ márùn-ún. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni mo ti fẹ́ kẹ́ ẹ gbé àlàyé kí ló ṣẹlẹ̀ lérí wọn, kí sì ní ìdájọ́ lérí wọn. Gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé fún ẹ̀mí àti àwọn akẹgbẹ́ mi bá ṣe ṣàlàyé fúnra wa ní the last time wípé gbogbo ẹ̀rí tí ń bẹ nílé ẹjọ́ lórí ọ̀rọ̀ yìí particularly lórí àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí ẹ béèrè yẹn, báwo a ṣe rí gbogbo ẹ̀rí tí ń bẹ nílé ẹjọ́ látìgbà náà, àwọn ò tí ì rí nǹkan kan tí ó lọ́mọ wọn ní ẹsẹ̀, ṣùgbọ́n àwọn akọ́lá adájọ́ bá a ṣe sọ nígbà yẹn ní táwọn á lè mọ́ rí adájọ́ lè rí ni àfi ní ẹnu àti sọ pé báyìí ló ṣe gbọdọ̀ rí nígbà náà. Ṣùgbọ́n lónìí pẹ̀lú ògo Ọlọ́run nígbà tí adájọ́ review gbogbo evidence wọn, Ọlọ́run ní kó já sí pé báwa ti rí òun gẹ́gẹ́ bí iṣẹ́ tá a kọ́ bẹ́ẹ̀ náà lọ́lọ́run ní kí àwọn adájọ́ wa náà rí. Wọ́n ní àwọn mẹ́rẹ̀ẹ̀rin látòrí ẹnì kejì tí dórí ẹnì karùn-ún kò sí nǹkan kan tó lọ́mọ wọn lẹ́sẹ̀, kò sí nǹkan kan tó kàn wọ́n, wọn ò ní ipa kankan tí wọ́n kó níbi ìwà ọ̀daràn, ìwà ìpànìyàn tí wọ́n torí ẹ̀gbẹ́ Abdulrahman wákọ̀ tí wọ́n kó wọn pọ̀ mọ́. Nígbà tó ti wá rí bẹ́ẹ̀ yẹn, ilé ẹjọ́ tú àwọn mẹ́rẹ̀ẹ̀rin kalẹ̀ pé kí wọ́n máa lọ lálàáfíà. Wọ́n ti dá wọn lẹ̀ kí wọ́n lọ ní bọ́rọ̀ tí wọ́n ṣe mọ́ mi. Ká lọ sí orí Abdulrahman gẹ́gẹ́ kí ilé ẹjọ́ sọ nípa Abdulrahman gẹ́gẹ́ bí ìdájọ́ tó lọ lónìí. Gẹ́gẹ́ bí àṣà àwọn tí wọ́n bí wa, wọ́n ní ọ̀rọ̀ pọ̀ nínú òwe kọ́bọ̀. Tá a bá ní kí a máa ṣàlàyé bí ilé ẹjọ́ ṣe tó ní sísẹ̀ǹtẹ̀lé láàrin wákàtí méjì àbọ̀, á lọ wákàtí méjì àbọ̀ mí yà yín lórí ìdúró yìí. Ṣùgbọ́n
gẹ́gẹ́ bí àlàyé tèmi àtàwọn akẹgbẹ́ mi ṣe fún wa lọ́jọ́ sí náà wípé kódà nínú experience tèmi láàrin bíi 30 ọdún ó dín nǹkan kan díẹ̀ tá a ti ṣiṣẹ́ lọ́ọ̀yà yìí ẹjọ́ yìí ni àkọ́kọ́ tí mo kọ́kọ́ rí tó jẹ́ ẹjọ́ ìwà ọ̀daràn tó wúwo tó yá jù torí ìjókòó ẹlẹ́ẹ̀keje ni tòní tá a fi gbàdájọ́ yìí very unusual gbogbo kéèsì abẹ̀rẹ̀ kéèsì yìí nìsín tó bá kó oṣù mẹ́ta kò lè tí ìjọ oṣù mẹ́ta lọ ìjókòó ẹlẹ́ẹ̀keje la gba judgement yìí tí ń túmọ̀ sí wípé adájọ́ wa tí wọ́n ṣe ẹjọ́ náà wọ́n fi ìjẹ́ni ọlọ́run àti ìbẹ̀rù ọlọ́run ṣe ẹjọ́ náà púpọ̀ tí wọn ò fi ààyè kó wọ́lẹ̀ rárá wọ́n fi kalẹ̀ rárá kò sí nǹkan kan tẹ́nìkan kan rí ọgbọ́n dá sí kẹjọ́ náà wọ́lẹ̀ láfi ríbi tá a bá dé lónìí now nígbà tá a délé ẹjọ́ lónìí gẹ́gẹ́ bí ìdájọ́ wọ́n review evidence bí wọ́n ti máa ń ṣe nílé ẹjọ́ wọ́n sì rí ìdí rẹ̀ fi múlẹ̀ tí gbogbo ẹni tí ń bẹ ń jòkó náà rí i pé bí wọ́n ti rí wọ́n ti ń wí bẹ́ẹ̀ náà ló ṣe rí torí pé gbogbo aná là ń bẹ ń kóòtù nígbà tí wọ́n ń give evidence tó ń lead evidence ní kéèsì yìí ilé ẹjọ́ rí ìdí rẹ̀ fi múlẹ̀ wípé Abdulrahman Bello ó dáràn wọ́n ní ẹ̀sùn mẹ́rin ni alákọ̀ọ́kọ́ ń bẹ ní conspiracy ìgbìmọ̀ràn pọ̀ láti ṣe aburú nígbà tí wọ́n ti rí tílé ẹjọ́ ti rí i pé kò sí ẹ̀rí tó fìdí ẹ̀ múlẹ̀ pé ó gbìmọ̀ràn pọ̀ pẹ̀lú àwọn kan láti ṣe aburú òun ló ń tó yọ àwọn mẹ́rin tàkọ́kọ́ kú ń bẹ̀ tí ń túmọ̀ sí wípé gbogbo ohun tí wọ́n ló ṣe yìí òun nìkan ló ṣe é kò sí gbìmọ̀ràn pọ̀ ń bẹ̀ pẹ̀lú ẹnìkan kan conspiracy ò lọ pàtí conspiracy ò ti lọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n kó pọ̀ mọ́ wọn bọ́ ń bẹ̀ so kóòtù convict òun náà fún conspiracy ẹlẹ́ẹ̀kejì òun ni ẹ̀sùn pé ó fi ipá bá Hafsa sùn ó fi ipá bá lò pọ̀ kó tó pa ilé ẹjọ́ rìvíw rẹ̀ wọ́n rí wípé kò sí ẹ̀rí kankan níwájú ilé ẹjọ́ tó fìdí ẹ̀ múlẹ̀ wípé tipátipá ló fi bá sùn so kóòtù discharge rẹ̀ fún kéèsì rape nígbà tí ò sí ẹ̀rí kankan no piece of evidence in the whole of the proceedings kò sẹ́ni kankan tó mention kankan tó jọ mọ́rọ̀ pé ó fipá bá a lò nínú gbogbo ẹ̀rí tí wọ́n fi lélẹ̀ tí ò bá sì sẹ́ẹ̀rí nílé ẹjọ́ adájọ́ ò lè dá ẹjọ́ lórí ẹ̀sùn tí ò bá sẹ́ẹ̀rí tí ó fìdí ẹ̀ múlẹ̀ náà ẹ̀sùn ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kí wọ́n bá ẹ̀yà ara èèyàn lọ́wọ́ èèyàn àbí ní sàkáání èèyàn àti ẹ̀jẹ̀ ilé ẹjọ́ rí ìdí rẹ̀ fi múlẹ̀ pẹ̀lú overwhelming evidence àti confessional statement ti accused gan ti ní first defendant fún ara rẹ̀ wípé ó jẹ̀bi ẹ̀sùn ìbá ẹ̀yà ara èèyàn lọ́wọ́ ẹ̀ àti ẹ̀jẹ̀ ọmọnìyàn ilé ẹjọ́ wa dá lẹ́jọ́ ẹ̀wọ̀n ọdún 10 fún ẹ̀sùn yẹn àti owó ìtanràn 100,000 naira tí ó bá wá rówó ìtanràn ń san kó tún ṣẹ̀wọ̀n oṣù 6 míì ní ìpààrọ̀ tí owó ìtanràn nì bí ìdájọ́ káùntì yẹn ṣe lọ́nu ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ ti parí ẹ̀ òun ni ẹjọ́ ìpànìyàn ní ẹjọ́ rí díẹ̀ fi múlẹ̀ dáadáa convincingly fún gbogbo ẹni tí ń bẹ ní court látara àwọn ẹ̀rí àti gbogbo exhibit kan fi kalẹ̀ àtàwọn ọ̀rọ̀ tí Abdulrahman fúnra rẹ̀ fẹnu ara rẹ̀ sọ ní àgọ́ ọlọ́pàá àti ní DSS office tí wọ́n gbé gbogbo ẹ̀ síwájú ilé ẹjọ́ wípé ó jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn pé òun ló pa Hafsa pẹ̀lú gbogbo ẹ̀rí tó wà nílẹ̀ torí ìyẹn ilé ẹjọ́ wá dá lẹ́jọ́ pé kí wọ́n lọ yẹgi fún tí ẹ̀mí ó fi bọ́ ní ọrùn rẹ̀ ilé ẹjọ́ tó pronounce sentence rẹ̀ yẹn wọ́n fún wọn l'opportunity gẹ́gẹ́ bí òfin ṣe gbà wá láyè kóun náà sọ ohun tó bá lè rí wí lọ́ọ̀yà rẹ̀ lítẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ ó bẹ ilé ẹjọ́ kí wọ́n wò ó ṣe torí àwọn ìdí kan tó ṣàlàyé fún ilé ẹjọ́ ní kóun náà sọ̀rọ̀ òun náà sọ̀rọ̀ pé kí ilé ẹjọ́ wo ojú àánú ṣeun òun ní di àánú tọ̀ lẹ́yìn ìgbà tó sọ gbogbo ẹ̀ tán ilé ẹjọ́ sì wá pronounce sentence wọn wípé kí wọ́n lọ yẹgi fún Abdulrahman títí tí ẹ̀ ló fi bọ́ ní ọrùn tiẹ̀ náà ilé ẹjọ́ wa dá a mọ́ bẹ́ẹ̀ wọ́n wá gba gbogbo àwa tá à ń wò wá káàkiri orígun mẹ́rin ayé nímọ̀ràn
pàtàkì jùlọ àwa ọ̀dọ́ àti gbogbo àwa tí à ń lo social media wọ́n jẹ́ ká mọ̀ pé bí social media ṣe lóore tó pọ̀ aburú tí ń bẹ ìmọ̀ sábà wúwo ju oore bẹ̀ lọ nígbà míì nínú aburú tí ń bẹ bí social media òun ni tó lìdí sí ìdá ẹ̀mí Hafsa ní ògodò tó sọ Abdulrahman náà di ẹni tí wọ́n lọ yẹ igi fún báyìí torí ìdí èyí gbogbo apápátá ká fi orí pípé àti ìmọ̀ ń tà ń ṣe ká fi lo social media ní tí ó ṣe wá ní àǹfààní tí ó ṣayé láǹfààní níbẹ̀ òun ni ká lò ká má lo social media lọ́nà tí a fi da ìlú rú tá a fi ba ayé jẹ́ torí wípé social media ni Abdulrahman ó wà nínú Abdulrahman ń lò tó fi ba ayé ọmọ ọlọ́mọ jẹ́ tó sì fi ba ayé ara tiẹ̀ náà jẹ́ tó fi sọ àwọn ẹbí rẹ̀ ní orúkọ burúkú kí Ọlọ́run kó wọlá Ànábì Muhammad kí ó má jẹ́ kí gbogbo wa ó ṣìrìn tọmọtọmọ kó má jẹ́ ká sì ṣe tọmọtọmọ Ọlọ́run kó má fi irú èyí sọ gangan ẹnìkọ̀ọ̀kan wa èmi àtàwọn akẹgbẹ́ mi náà à ń gba gbogbo anímọ̀ràn gbogbo àtàbọ̀ sórí social media táwọn sọ̀sọ́kúsọ táwọn wúwikúwì táwọn ṣèṣekúṣe bí ọwọ́ ẹ̀dá ò bá tiẹ̀ tẹ̀ ọ́ Ọlọ́run lúgọ̀dì ọ́ o inna rabbaka labil mirsad bí ọwọ́ yìí ò bá tẹ̀ ọ́ bá sí rẹ̀ bá bò lọ́wọ́ ẹ̀dá mọ́nìyàn àti ìrò lè gò níwájú Ọlọ́run bí ọ̀rọ̀ judgement náà ṣe rí nìyẹn ní kí n tó close ọ̀rọ̀ yẹn mo fẹ́ ṣe àkànṣe àdúà fún gbogbo àwọn tí wọ́n participate níbi ẹjọ́ yìí bẹ́ẹ̀ látòrí àwọn lawyer minister of justice tí wọ́n prosecute látòrí attorney general Kwara state àti gbogbo àwọn akẹgbẹ́ wọn tó fi dórí àwa lawyer tá a represent family àti gbogbo ìlú náà tó fi dórí àwọn lawyer tó ń represent àwọn olùjẹ́jọ́ tó kù tí wọ́n discharge kódà mo fẹ́ dúpẹ́ fún lawyer tó represent Abdulrahman Bello torí ìdí wípé tí ò bá sí lọ́yà kankan tó wá represent fún Abdulrahman bó ṣe dúró kó òun ní gba lọ́yà láti bẹ̀rẹ̀ yẹn tí lọ́yà kankan ò bá jáde wá voluntarily láti wá represent on pro bono ni àní débi tá a dé lónìí so lọ́yà tó represent Abdulrahman oore tó ṣe fún wa kò mọ níwọ̀n torí pé tí Abdulrahman ò bá ní lọ́yà kéèsì yẹn ò ní go on so oore tó wúwo ni lọ́yà náà ṣe fún gbogbo àwa tí a ní interest pé òdodo ìdájọ́ òdodo la fẹ́ lórí kéèsì yìí kọ́lọ̀ ń kó san gbogbo alẹ́ san rí àti gbogbo àwa tá ń lọ tá ń bọ̀ tó yẹ pé òdodo la fẹ́ lórí ọ̀rọ̀ àti gbogbo ẹ̀yẹn tá ń gbọ́ wa káàkiri ayé Ọlọ́run ò ní fi gbogbo wa sọ gangan aburú irú eléyìí gbogbo àwa tí gbogbo ẹ̀yin tí ẹ̀ wá mójútó bẹ́ẹ̀ ti ń gbé ohùn wa sí afẹ́fẹ́ tí gbogbo ẹni tí ò sí nítòsí fi ń rí wa gbọ́ bẹ́ẹ̀ látòrí ẹgbẹ́ tiwa Ògo Ìlọrin àti gbogbo ẹ̀yin outlet tó kù tí ẹ̀ ń gbé kámẹ́rà sí wa lójú ní gbogbo àtẹ́ ń gbọ́ BBC Yorùbá Emirates àti everybody adúgbẹ́ Atótó Arére BBC Yorùbá yes gbogbo wa àti individual àti kálukú náà yọ fóònù tí ẹ̀ ń kọ́bà rẹ̀ gbogbo wa pátá la dúpẹ́ fún torí pé a rí i pé common goal tí gbogbo wa ní náà ni wípé bó ni ìdájọ́ òdodo ṣe wáyé lórí ọ̀rọ̀ yìí òun la fi sọra wa di monitoring expert so lórí ẹ̀ kọ́lọ̀ kó san gbogbo wa ní ẹ̀san rí àwa dúpẹ́ fún ẹ̀ka ìdájọ́ Kwara State Judiciary tí wọ́n fún wa ní enabling environment láti jẹ́ kí ẹjọ́ yìí kó lọ bó ti tọ́ àti bó ṣe yẹ kọ́lọ̀ kó mọ̀ da ìtùrú mọ́ àwọn náà ní ọwọ́. ẹsẹ tó pọ̀ ta ǹjẹ́ lè sọ orúkọ yín lẹ́ẹ̀kan sí orí ìkànnì BBC Yorùbá láwà. orúkọ mi ni Fọlọ́runṣọ́ Ahmad Hussein tí gbogbo ayé máa ń pè ní Dr. Saddam Fagba. ẹjọ́ ta ni ẹ dúró fún ní ilé ẹjọ́. àwọn fámìlì Hafsa ọmọ tí wọ́n pa ni èmi àti àwọn akẹgbẹ́ mi dúró fún àti gbogbo aráàlú tó ní interest lórí kéèsì yìí tá à ń pè ní public interest. ìjọ ní ìṣẹ́jú àyà tẹ̀sí lè sọ fún wa bí ìgbẹ́jọ́ ṣe lọ àti àwọn ẹ̀sùn tí wọ́n dá. mo ti ṣàlàyé ẹ̀ lẹ́ẹ̀kan wọ́n ti kóòtù discharge àwọn mẹ́rin tó kù wípé wọn ò lẹ́jọ́ kankan jẹ́ torí pé nǹkan kan ò rò mọ́ wọn lẹ́yìn lẹ́sẹ̀ wọ́n discharge Abdulrahman náà fún conspiracy pé it was not established wọ́n sì discharge rẹ̀ fún rape pé òun náà wà established
be in possession of human parts and human blood court to convict rẹ̀ wọ́n fún un ní sentence ọdún mẹ́wàá àti fine $100,000 then 6 months imprisonment in lieu of that fine wọ́n sì convict rẹ̀ wọ́n sentence rẹ̀ to death by hanging fún homicide bí ìjìnlẹ́jọ́ náà ṣe lọ nìyẹn. nígbà ìjà Abdulrahman ní àṣẹ àti péjọ kò tẹ́mi lọ́rùn lórí ọ̀rọ̀ yìí. yes ó ní opportunity láti pe ẹjọ́ kò tẹ́mi lọ́rùn torí àwa náà retí ẹ̀ àretí ẹ̀ ó ní àǹfààní lábẹ́ òfin Nàìjíríà láti pe ẹjọ́ kò even títí dé Supreme Court. ẹsẹ̀ ń gbọ́sà nínú tí a rí ni pé kò tó oṣù méje tí wọ́n fi ṣe ẹjọ́ yìí léyìí tó jẹ́ kó yàtọ̀ sí gbogbo àwọn ẹjọ́ eléyìí tí wọ́n ti ṣe látẹ̀yìnwá báwo ni kí lẹ̀yin rí sí eléyìí. èyí tí mo rí sí ni pé efficiency judiciary Kwara State òun ni Ọlọ́run fi hàn gbogbo ayé yẹn pàtàkì jùlọ tẹ́ bá lórí social media lẹ́nu ìgbà tọ́jọ́ ìbẹ̀rẹ̀ àwọn oníwòrò aláìláńkàlí pọ̀ gan tí kálukú kàn dúró ní kọ́nà yàrá rẹ̀ tí ó mọ wíwòrò wòrò ọ̀rọ̀ tí wọn ò mọ̀ díẹ̀ tí wọn ò débi tí ń ṣẹlẹ̀ tí wọn ò mọ̀ tí ń ṣẹlẹ̀ tó mọ̀ sọ̀sọ́kúsọ ará Ìlọrin ti fọwọ́ bọ ẹjọ́ Ramoni lẹ́sẹ̀ wọ́n ti jí gbé lọ gbogbo àwọn ọ̀rọ̀ dáadáa yẹn eléyìí tó ṣẹlẹ̀ lénìí lẹ́rìn láàrin oṣù mẹ́ta tá a fi ṣe ẹjọ́ tí wọ́n máa ń ṣerú ẹ̀ lọ́dún mẹ́jọ ẹjọ́ tí wọ́n máa ń ṣerú ẹ̀ lọ́dún mẹ́jọ níbòmíì tá a wá ṣe láàrin oṣù mẹ́ta nílọrin yìí èyí ó ń jẹ́ kí gbogbo ayé ó mọ̀ wípé ìlú òdodo nílùú Ìlọrin gbogbo ń tàn bá ń sì ń ṣe níbí òdodo là máa ń fi ń ṣe judiciary wa ní Kwara State náà judiciary tí ó dáa tó dúró lórí òdodo ni. Barrister Adémọ́lá Àjàsá ẹ dákun yìí mo fẹ́ béèrè question lọ́wọ́ yín fún ìpè tí mo máa ń gbà lọ́dọ̀ àwọn ènìyàn wípé kí ni wọ́n máa ń mẹ́sẹ̀jì ní pé Ògo Ìlọrin kí lè rí ṣe sí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí agbẹjọ́rò fún Ògo Ìlọrin kí nípa tí Ògo Ìlọrin ti kó nínú kéèsì yìí àti Ìlọrin generally àbí entirely kí nípa tí Ìlọrin kó. Ipa tí Ògo Ìlọrin kó àti Ìlọrin generally gbogbo wa náà la lè rí because lẹ́ni yìí tí wọ́n bá ti rí Àjàsá wọ́n ti mọ̀ pé lọ́ọ̀yà Ògo Ìlọrin ni ó dé yẹn so láti gbàtà dẹ̀ ti bẹ̀rẹ̀ kéèsì Abdulrahman láti February tí incident yẹn ti ṣẹlẹ̀ láti magistrate court títí tàbí dé high court tàbí gba judgement lẹ́nu èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí mo jẹ́ lọ́ọ̀yà f'Ògo Ìlọrin mo ensure pé mo wà ní court all the time gbogbo bí proceedings yẹn dẹ̀ ṣe lọ pátá òun la follow títí tí a fi gba judgement ní èní then lára àwọn ipa tí Ìlọrin as a whole tí wọ́n kó òun ní pé àwọn ọ̀tọ̀kùlúùlú àwọn èèyàn pàtàkì láwùjọ nínú Ìlọrin gbogbo wọn ni wọ́n wá sí kóòtù láti gbà tí kéèsì yìí ti bẹ̀rẹ̀ pàápàá jùlọ èyí tó tún wá jọ wá lójú jù tá a tún rí lẹ́nìí òun náà ni ti bàbá wa bàbá Modibo Prince Modibo tí wọ́n jẹ́ ọmọ tí wọ́n jẹ́ ọmọ bàbá wa emir ti tèmi yìí ṣéwù wàláhì àti mọ́kàmínà náà látàkàbù dáratọ̀ wà látàṣà wà láhàlà wà láàkúwàtà àlàbùdà so ara wọn náà ní kóòtù lẹ́ni nígbàtà sì ti lè rí bàbá wa Modibo ti gèrí àti mọ̀ pé a ti rí bàbá wa emir nìyẹn so àwọn náà wá láti wá fi hàn láti wá jẹ́ kí gbogbo ayé mọ̀ pé bàbá wa ọlọ́lá jùlọ emir Ìlọrin àwọn náà fẹ́ justice nínú kéèsì yìí Ọlọ́run sì ṣe ojú wọn náà ló ṣe tí wọ́n fi ka judgement tí inú gbogbo ayé sì dùn nígbà tí wọ́n gbọ́ pé wọ́n ní kí wọ́n lọ yẹgi fún Abdulrahman títí tí ẹ̀mí ò fi bọ́ ní ara rẹ̀ in fact ibi tí inú àwọn èèyàn dùn dé kò sí everybody òmùgbà tí wọ́n pariwo síta tí nínú kóòtù tó ṣe ń sọ pé tó tínú wọn dùn tí gbogbo wọn dúpẹ́ irú nǹkan báyìí òun náà là ń fẹ́ in fact irú judgement yìí is the best of its kind because judgement yìí kì í ṣe judgement lásán judgement tó tún encourage àwọn èèyàn tó tún advise àwọn èèyàn both the councils and the society at large ìgbé ẹ máa ṣe báyìí ẹ máa ṣe báyìí anybody tó bá ń jáde ẹ máa jẹ́ ká àwọn èèyàn mọ ibi tẹ́ ń lọ in fact ẹ bá wà níbi tẹ́ ẹ lọ gan bó tẹ̀ jẹ́ pé fake call ẹ fẹ́ make ẹ kàn gbé sétí bíi pé hello dádì lágbájá bọ̀dá mi àǹtí mi ọ̀dọ̀ lágbájá mo wà kó àkójẹ́ fake calls ká ní irú bẹ́ẹ̀ ṣẹlẹ̀ lọ́dọ̀ Abdulrahmani nígbà tí gẹ̀yẹ́ wà bẹ́ẹ̀ the responsibility kó má rí lò kó sì má ṣe nǹkan tó ṣe yẹn torí yóò ti mọ̀ pé wọ́n ti mọ ibi tó wà tóun bá dẹ̀ ṣe nǹkan fún
wọ́n á wá mú òun náà ní first suspect. So nínú ìmọ̀ràn tí ilé ẹjọ́ gbà wá òun nìyẹn nígbà tí wọ́n give judgement tán pé kí gbogbo wa o tá a bá ti ń lọ anywhere ká make sure pé à ń communicate pẹ̀lú àwọn èèyàn wípé mo ti wà níbi báyìí sìn, mo ti kó ń bí ibi báyìí ni mo tún wà ń sìn, ọ̀dọ̀ lágbájá ni mo wà ń sìn. So ẹ jẹ́ kí gbogbo wa náà ká lẹ́ni lẹ́sìn látara ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ yìí. Ọlọ́run ní jẹ́ kí ìṣẹ̀lẹ̀ aburú kó ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa. ẹ ṣeun gan adúgbò fún yín pẹ̀lú ògbọ́n náà tá a bá tún ní ìbéèrè Ọlọ́run kẹ́yìn wà ní àrọ́wọ́tó wa á tún pè yín adúpẹ́ fún yín Ọlọ́run bá wa sàn yín lẹ́sàn rẹ̀. Alhamdulillah Rabbil Alamin. Òun náà ni a ti gbọ́n ní ṣókí ilé ẹjọ́ ti dá ẹjọ́ Abdulrahman àti Hafsat léyìí tí wọ́n kọ́kọ́ dá ẹjọ́ àwọn mẹ́rin tí wọ́n kó papọ̀ mọ́ gẹ́gẹ́ bí afa Abdulwasi Ahmed tí gbogbo ayé mọ̀ sí olóhùn méje. Ilé ẹjọ́ ní kí wọ́n máa lọ láyọ̀ àti àlàáfíà tí wọ́n jẹ́ àwọn mẹ́rin bẹ́ẹ̀ wípé wọn ò mọwọ́ wọn ò mẹsẹ̀ kọ́lọ́mọ́jà kárí àkóbá. Bákan náà ilé ẹjọ́ dá ẹjọ́ fún Abdulrahman fún wípé wọ́n bá páàtì èèyàn àti ẹ̀jẹ̀ èèyàn lára rẹ̀ wípé kó lọ lo ọdún 10 pẹ̀lú fáìnì 100,000 naira. Tí ò bá wá rí 100,000 naira ń san yóò tún fi sun ẹ̀wọ̀n oṣù 4 mi yóò máa jẹ́ ọdún 10 àti oṣù 4. So yàtọ̀ sí eléyìí ilé ẹjọ́ wá gbé ẹ̀sùn tí ń jẹ́ ẹ̀sùn apànìyàn dìde pẹ̀lú ìwádìí tí wọ́n ṣe ó yé gbogbo ayé. Ilé ẹjọ́ sì fi wọ́n jẹ́ lóǹtẹ̀ wípé Abdulrahman pa Hafsat ní pẹ̀lú ìmọ̀ọ́mọ̀ ló fi pa. Ilé ẹjọ́ ṣẹ̀ṣẹ̀ wá fún ní ẹ̀wọ̀n èyí tí ìdájọ́ Yegi fún ni títí tẹ́mi ó fi bọ́ lára ẹni òní wọ́n dá fún Abdulrahman. So onídélé yìí ilé ẹjọ́ sì tún gba gbogbo anímọ̀ràn wípé gbogbo bí tá a bá ń lọ láyé ká make sure pé àwọn mọ̀lẹ́bí wa à ń jẹ́ kí wọ́n mọ ibi tí à ń lọ. Gbogbo àwọn tí wọ́n fara káásá nínú ìṣẹ̀lẹ̀ yìí bíi àáfàá rẹ̀ tí ó máa ń lu bàndírì fún tó máa jọ lọ program tí àáfàá ò mọwọ́ tí ò mẹsẹ̀ àti gbogbo àwọn yòókù Ọlọ́run dákun àbíọ́ mọ́sà gbogbo tí wọ́n ti sọnù nínú ìfarakásá ìṣẹ̀lẹ̀ yìí Ọlọ́run dá padà fún wọn o Ọlọ́run dá padà fún wọn o wá wọlá pé ẹ̀mí mímọ́ làwọn náà fi ń ṣàdúrà fún wọn má jẹ́ káwa náà kó sínú àkóbá má jẹ́ àkóbá àdábá ọ̀rọ̀ lọ́rọ̀ àti ìmọ̀ Ọlọ́run dákun má jẹ́ ó ṣẹlẹ̀ sẹ́nu kọ̀ọ̀kan wa pẹ̀lú ògo Ọlọ́run a máa fi eléyìí a máa fàṣìkò yìí dágbére fúnra wa tá a bá tún ní information tó jẹ́ tuntun tó yẹ ká gbọ́ pẹ̀lú ògo Ọlọ́run a tún jẹ́ àmọ́ pọ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.